لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله. adúpẹ́ fún Ọlọ́run. Ilé ní ètò tí a gbé kalẹ̀ láti máa sọ nípa àwọn àfáà wa tí wọ́n ń tanná Islam àti Sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam ká ní ilẹ̀ Yorùbá. Ní èní a ní ìkànnù àwọn àgbà àfáà wa ní ilẹ̀ yìí, àwọn Sheikh wa Abdul Ghani Juma. Ní báyìí a máa bi wọ́n nípa àwọn nǹkan tó rò pọ̀ mọ́ ẹ̀kọ́ wọn àti àwọn ìgbìyànjú tí wọ́n ṣe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Hayyakumullah Sheikh. Alhamdulillah. Alhamdulillah rabbil alamin. A fẹ́ mọ̀ pé kẹ́ sọ orúkọ yín fún wa àti ibi tí wọ́n ti bí yín. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala, àtọrọ salatu fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bákan náà mo kí àwọn sheikh wa barista àti ìdíṣẹ́ Ọlọ́run ṣàánú wa. Kọ́lọ̀ ṣàánú ogun wa. So kọ́lọ̀ wa kó jẹ́ kí a rí pẹ́ lórí dáadáa. Naam, ní ṣókí orúkọ mi ni Abdul Ghani Juma Abul Barakat. So wọ́n bí mi ní ìlú Èkó ń bí. Àwọn òbí mi láti Kwara State òun ni wọ́n ti wá sí Èkó ń bí báyìí. So ìyẹn jẹ́ brief kíní nípa bíbí mi àti ibi tí mo ti wá àti bá a ṣe di pé àwọn family wa ni, that is dáàdì mi àti mom mi bí àwọn náà ṣe darí Èkó. Alhamdulillah. Naam Sheikh. Jazakumullahu khairan. Wọ́n tún. Ǹjẹ́ lè sọ fún wa pé báwo ni ìgbà èwe yín ṣe rí nígbà tẹ́ ń dàgbà? Báwo ibo lẹ dàgbà sí? Báwo ni ìgbà èwe yín ṣe rí? Ṣé lè sọ fún wa ní ṣókí? Naam, gẹ́gẹ́ bí n tí mo ti síwájú pé ìlú Èkó ni wọ́n bí mi sí ni. So nígbà tí mo wà kékeré, ẹni tó jẹ́ bí grandmother mi ni, ìyẹn títí bàbá mi. So àwọn ń gbé ìlú wa ní Kwara ní Ọbátẹ́kájọlá. So mo lọ lò bí ọdún mélòó kan lọ́dọ̀ wọn kó tó di pé mo wá padà wá sí Èkó. So lẹ́yìn ìgbà yẹn wọ́n enroll mi sí government primary school. So lẹ́yìn ìgbà yẹn mo lọ secondary school. But secondary school yẹn mi parí rẹ̀. So látara bí àwọn school ṣe rí pàtàkì jùlọ ní area Àjẹgúnlẹ̀ mọ́ra wọn kankan báyìí ni. So torí pé àwọn ìwà pàǹlẹ̀ pọ̀ lọ ní ọ̀dọ̀ àwọn ọmọ school. So ní àdúgbò yẹn. So at the same time ó ń wù mí àti kéwú. So ó wá wù mí àti pé kí n lọ sáwọn schools tó ṣe pé kò sírú àwọn pátipàti yẹn ń bẹ. So but dad wa wò pé àwọn ò lè gba transfer ni. So mi tí wọ́n bá ti lè gba transfer pé mi ì fẹ́ mọ wà láàrin àwọn ọmọkọmọ yẹn mọ́, because kò fẹ́ sí ọjọ́ kan sọ́jọ́ méjì àfikún tán níjà àwọn agúngún wọn ṣe gbogbo àwọn kan. So mo ṣe lọ enroll sí ilé kéwú nìyẹn. So mo bẹ̀rẹ̀ ilé kéwú yẹn, mo ń bá lọ. Tó bá di ìrọ̀lẹ́ màá fẹ́ lọ lesson. So mo ń try láti pa méjèèjì papọ̀ pé okay, in tó jẹ́ western education bọ́n ṣe ń pè, so pẹ̀lú èyí tó jẹ́ Arabic Islamic kí n máa jẹ papọ̀. So
mo lọ ilé kéwú kan tí wọ́n ń pè before kó tó di pé ó dé level yìí so nígbà tí mo ṣì wà ní primary school náà ó ní ilé kéwú kan tí mo kọ́kọ́ lọ tí wọ́n ń pè ní Al-Hidayatul Islamiyya ibẹ̀ yẹn mo fẹ́ parí Quran níbẹ̀ kó tó di pé mo wá lọ ilé kéwú kan tí ìkan lára àwọn àfáà tí wọ́n jẹ́ teachers nílé kéwú Al-Hidayatul Islamiyya yẹn àwọn wá lọ dá tí wọ́n lẹ̀ tí wọ́n ń pè ní As-Sa'ada Al-Islamiyya so kò jìnnà púpọ̀ síra wọn náà but at least ó máa fẹ́ tó bí ká níbi 6 or 7 kilometers síra wọn náà so ibẹ̀ yẹn mo wá ń lọ títí tí mo fi parí Quran níbẹ̀ yẹn so nígbà tí mo parí Quran mo ṣe wàlímà Quran so ìgbà tó di pé mo wá wọ secondary school ó ní ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yẹn pé mo rí pé bí àwọn ìwà àpáǹlé tí àwọn ọmọ school ń wọ̀ so ìgbà yẹn ní bí ìpele kẹta mo wà so mo sọ fún dáàdì wa pé mo fẹ́ change school yìí so àwọn wò pé kí ni àtọ̀ láàrin gbogbo àwọn school yẹn ni so wọ́n á sọ fún wọn pé tó wáyé pé yẹn ni mo prefer kí n máa lọ ilé kéwú kí n dẹ̀ máa lọ lẹ́sìn ní ìrọ̀lẹ́ omi fún wa ń lọ ilé kéwú mo ń lọ lẹ́sìn ní ìrọ̀lẹ́ so títí ilé kéwú yẹn náà mo tún padà kúrò ń bẹ̀ so mo lọ bẹ̀rẹ̀ ilé kéwú mi tí wọ́n pè ní Darul Falah so that was 1992 náà mo ti wà ní nǹkan tó ṣe pé a lè pè níbi Rabiul Idadi nílé kéwú tí mo wà tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí mo dé Darul Falah yẹn dáàdì mi gangan náà tiẹ̀ mú mi lọ sọ́dọ̀ Mudiru Musa Agboola Yahya khatamallahu lahu bil husna so ni wọ́n mú mi lọ sí ọ̀dọ̀ wọn ni so pé ọmọ mi yìí ni ó fẹ́ kí ó dẹ̀ fẹ́ wá sọ́dọ̀ yìí sígbà tí wọ́n ṣe test fún mi so wọ́n ní ọmọ yìí ń gbìyànjú gan ṣùgbọ́n ó kàn jẹ́ pé a ní fi sí kíláàsì tó lòun wà kí ló fà ó ní pé àwọn tírà tí wọ́n rẹkọmẹ́ndì táwọn lò syllabus ní ọ̀dọ̀ wọn ó yàtọ̀ sí èyí tí wọ́n ń lò láwọn ilé kéwú tí mo ti kúrò nílé kéwú tí mo ti kúrò ilé kéwú tí mo ti kúrò èyí tí wọ́n ń lò ní Markaz Agége gangan làwọn ń lò na Mudiru wa náà àwọn náà jáde ní Markaz Agége bóyá bí Rabiul Idadi àbí nǹkan kan kó tó di pé wọ́n lọ sí Libya so but àwọn nǹkan tí àwọn ń lò àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn tírà rẹ̀ lágbára yẹn ló pọ̀ jù làwọn ń lò fáwọn ọmọ Thanawi lọ́dọ̀ títí wọn ni so lápèjúwe ń sin irú tí ẹ bá wà ní Idadi wọn á lóru Matnu Risala yẹn náà tí àwọn mí náà ń lò so ìyẹn ní bí Rabiul Idadi láti wọn ká Matnu Risala yẹn fíkíù Maliki yẹn ṣùgbọ́n bí irú Nahwu Sarfu nísìn a máa ń lo Alfiyat ibn Malik Shari ibn Aqil lórí Alfiyat ibn Malik tírà yẹn gangan fún rẹ̀ ní àwọn ọmọ yunifásitì nǹkan kan náà máa ń lò láwọn ilẹ̀ Lárúbáwá ni ṣùgbọ́n àwọn rẹkọmẹ́ndì ẹ̀ fún àwọn ọmọ tí wọ́n bá wà ní awal thanawi thani thanawi thalithu thanawi so bákan náà àwọn nǹkan tí ó bí irú tírà usul fiqh nísìn so ní thanawi náà ti máa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n tírà tán rẹkọmẹ́ndì fún usul fiqh nílé kéwú nígbà yẹn o ní tírà Sheikh Abdul Wahab Khalaf tí wọ́n ń pè ní ilmu usul fiqh tírà yẹn gangan fún rẹ̀ àfáà tó kọ́ àwọn ọmọ yunifásitì náà ló kọ́ fún so àwọn kan báyẹn wá pọ̀ tó ṣe pé òkè fún ọmọ Thanawi wọn àwọn ọmọ Idadi wọn náà ó láwọn tírà tó ṣe pé wọ́n introduce wọ́n múnú àwọn tírà tí wọ́n ń lo Markaz Agége ṣùgbọ́n kò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà yẹn ni wọ́n recommend so mo fẹ́ ló ń bẹ̀ ni pé wọ́n ń sọ wípé mo ní láti padà sẹ́yìn ni so ìyẹn ó mú padà sí ní àwọn tírà tí ti kà tẹ́lẹ̀ so ìyẹn ló mú mi náà fi sọ pé òkè máa bẹ̀rẹ̀ ní Thani Idadi wọ́n dẹ̀ ti fẹ́ parí session gbà yẹn so Thani Idadi yẹn Thalithu Idadi Rabiul Idadi so mo kà níbẹ̀ yẹn ni so mo ṣe wàlímà títí level Idadi nígbà yẹn so mo wọ Thanawi nígbà tí mo ń ṣe wàlímà Idadi yẹn so Mudiru láti mọ sọ fún dáàdì wa torí pọ́n tún padà meet again lẹ́yìn pa ti lọ bá wọn nílé lákọ̀ọ́kọ́ so wọ́n sọ fún pé ọmọ yìí pé ọmọ tó ń gbìyànjú lára ọmọ tó mọ kéwú jù ń lé kéwú wa ni
ẹ má dì lọ́wọ́ ẹ filẹ̀ ẹ jẹ́ kí ó máa ka kéwú lọ sọ̀rọ̀ tí dáàdi wa gbọ́ yẹn ó jẹ́ pé ká má fẹ́ máa disturb mi ní anything tó wá ní í ṣe pẹ̀lú kínní tí n bá ní mo nídìí nǹkan kan pé tíra kan mo fẹ́ rà yìí so wọ́n á tiraka láti fún mi lówó láti ra àwọn nǹkan wọ̀nyẹn ni so bó ṣe di pé mo thanawi yẹn ni mo wọ thanawi bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo wọ thanawi ni ó láwọn tíra tó ṣe pé ó yẹ kí ara gẹ́gẹ́ bí mo sọ pé usul fiqh tíra Sheikh Abdulwahab Khalaf ni wọ́n lò fún nahwu wọ́n lò Alfiyat ibn Malik pẹ̀lú Shari ibn Aqil so fiqhu gangan fiqhu sunna làwọn lò fiqhu sunna yẹn a máa kà láti awal thanawi ti dé thalith thanawi volume 1 rẹ̀ awal thanawi la máa ti kà volume 2 rẹ̀ a kà ní thani thanawi volume 3 rẹ̀ ni a kà ní thalith thanawi so bí a ṣe ń kà nìyẹn so tírà yẹn mo get yẹ ó di pé a fẹ́ bẹ̀rẹ̀ kéwú ni pẹ̀lú àwọn kìíní thanawi yẹn ni so àwọn nǹkan míì náà tán recommend so ní ṣókí bí ìpìlẹ̀ bó ṣe rí nìyẹn so mo padà wá lọ nígbà tá a parí thanawi ni so mo padà parí kí mo lọ ṣe GCE nǹkan kan mọ́ra wọn ni so at the end of the day mo ṣáà mú result mi náà so kódà tó bá parí thanawi yẹn bá ṣe ń parí ẹ̀ so ó ní program tó jáde ní Lagos State University Diploma in Arabic and Islamic Studies so mo enroll fún yẹn náà ni so ọlọ́dẹ ní kí mo mú kíní cut off wọn ni so àmúṣàwọ̀ yẹn mo ṣe program yẹn ni ó jẹ́ program ọdún méjì between 97 sí 99 ó ní program yẹn so mo parí program yẹn náà bẹ́ẹ̀ so ìgbà tó di pé mo fẹ́ wọ university pé ok ó wù mí kó ṣe pé kí n ṣe course mi apart from Islamic and Arabic studies yẹn mi so mo wò pé mo fẹ́ ní taste iṣẹ́ mi so ìyẹn jẹ́ kí n lọ ṣe jamb láti lọ ṣe history and international relations so ní ṣókí bí báyìí náà lè ṣe ní interest nínú international affairs ẹ pé gbogbo ẹ lẹ́kọ̀ọ́rẹ́t àti mọ̀dúrà ẹ̀ wáyà kọ́lá sí. perfect kumbar. ṣé ó ní nǹkan tó wà specific tó inspire yín sójú ìlànà ìmọ̀ yín àbí ẹnìkan tó jẹ́ mentor yín àbí tó guide yín tó fi wá jẹ́ kẹ́ rí bẹ́ẹ̀ ṣe rí nsìn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ati lórí in interest nínú sunna àti ìmẹ̀sìn èyí tí ó lead síbi àwọn nǹkan wọ̀nyí ó ní pé gẹ́gẹ́ bí tí mo sọ pé mùdírù wa ń sọ fún dáàdì wa pé ọmọ yìí ẹ filẹ̀ ẹ má disturb ẹ jẹ́ ó kéwú so kíní ẹ ni ó jẹ́ kí n máa ka anything tí n bá ti rí ẹ mọ̀ ìgbà ọmọlé kéwú ní pàtàkì jùlọ àwọn ọmọ tó bá jẹ́ pé òkè wọ́n jẹ́ bí wọ́n ní connection mọ́ markaz nǹkan kan mọ́ra wọn ni ọ̀rọ̀ afẹ́ jókòó ti lárúbáwá náhù nǹkan kan mọ́ra wọn ni ó pọ̀ pẹ̀lú wa báyìí ni so gbogbo àwọn nǹkan tí máṣá rí káṣá kàkàkàkà then dáàdù wa nǹkan bí early 80s bí i 81 or 1980 mi ìrántí dáadáa mọ́ òun ni wọ́n ṣe hajj so ṣàmọ̀ wọ́n dẹ̀ mọ́ ń fún àwọn pamphlets ni so lára àwọn ìwé tí dáàdì wa kó wálé oníbíàbí kitabu tawhid kashfu shubuhat gbogbo àwọn pamphlets yẹn ni wọ́n kó wọn wá sí ilé in fact ọ̀rẹ́ wọn kan ní nígbà tó di pé à ń ṣe wá sí súnà níwọ̀n bàbá ṣe gbọ́yé nígbà yẹn ni so ní àwọn ọmọ yìí tí wọ́n dẹ̀ wá ń sọ ní tó takò ní ta dólórí ń sìn á dẹ̀ sọ fún bàbá wọn gbà yẹn tó ń gba gbogbo àwọn kẹpẹ mọ kọ àwọn tíra yìí wá sílùú wa so àwọn kìíní ẹ ní mo ṣáà ka yẹn ká mo ka yìí táwọn oníṣúfì náà àwọn kìíní tán kọ gbogbo nǹkan tó mi ṣáà rí gbà yẹn mo máa ń ká ni oní tíra kan tó ń pè ní Al-Fajr Sadiq náà ń porúkọ tíra yẹn àwọn tí wọ́n kọ tíra yẹn bí àwọn
tí wọ́n máa ń ṣe kòbóríyà nǹkan kan mara lára wọn ti tọ́kì nǹkan kan yẹn ni mo ka tírà yẹn náà gbà yẹn ni lóò kò ń ṣe true dáàdi wa mo fi rí yẹn ni so mo rà ní orí igbá so mo wá ń compare táwọn ń sọ àti tí à ń kanu tírà Sheikh Muhammad Abdul Wahab nǹkan kan mara wọn ni tírà tí wọ́n gbọ́ láti Saudi tó ń gbọ́ láti sa mo wá ń compare ọkọ̀ mi ń fi lọ síbi pé ìtàn eléyìí ń sọ ló correct náà tí máa tún wo àwọn ayé Al-Qur'an ní ìtàn kà náà ni pé eléyìí ó jọ mọ́ ntójú òdodo ṣùgbọ́n ẹ mọ̀ ẹ ríra yín lẹ́yìn nìkan kò ń ṣe pé àwọn èèyàn kan ń bẹ tó ṣe pé wọ́n ti wà lójú ìlànà yẹn tẹ́ máa sọ pé òkè àwọn tí mò ń tẹ̀lé nìyí so èèyàn kan ń ráwọn nǹkan yẹn èèyàn rí kánú nù tírà ni so ọkàn mi ṣáà ń fi lọ síbẹ̀ so by the time tí mo sọ yìí pé mo wọ thanawi yẹn ni that was nǹkan bíi 1994-5 nǹkan kan mara wọn so ń gbàdúrà pé mo wọ thanawi so tí o ti pààrọ̀ àwọn tírà before gbà yẹn mo rí tírà kan tó ń pè ní Manzilatu Sunnah tírà yẹn jẹ́ tírà Sheikh Al-Albani alayhi rahmatullah pamphlet báyìí ni so nígbà tí mo kà á mo rí wípé bàbá yìí ń pèpè lọ síbi kátẹ́lá hadithi kátẹ́lé súnà nǹkan kan mọ́ra ó tún kín lẹ́yìn nǹkan tí mo ti kàn bí tírà Sheikh Muhammad Abdul Wahab tí tó mú wá so mo ṣáà ti rí pé mo nífẹ̀ẹ́ bàbá yìí náà pé màá dẹ̀ fẹ́ mọ ra tírà bàbá yìí so nígbà tó yá mo tún rí tírà àwọn kan tí wọ́n ń pè ní hijabul maratil muslima so ìgbà yẹn ni jilbabu tí ìwọ àwùjọ títí wa ìyẹn jilbabul maratil muslima hijabu yẹn orúkọ tán kọ́kọ́ pé tírà yẹn ni hijabul maratil muslima mo rí pé tírà the same bàbá lélẹ́yìí so mo ra tírà yẹn náà mo bẹ̀rẹ̀ sí ní kà so kó tó di wípé mo rí tírà wọn sífà sọláàtì nàbí nǹkan kan mọ́ra wọn so gbà yẹn mo ṣáà ń ka ó di pé mo nífẹ̀ẹ́ bàbá yẹn táìgbà tí wọ́n wá ní kára fíkìú súnà ẹ̀ tèmi ti ra ti tèmi so ó lọ́mọ ìyá wa kan tó jẹ́ bí ọ̀rẹ́ òun wá ní kàǹtí òun bá òun ra tírà yẹn wá ńgbà tí àǹtí rẹ̀ lọ fún hajj so ńgbà tí àǹtí rẹ̀ máa padà dé Tamamul Minna fi ta'liq ala fiqh sunna òun ni àǹtí ẹ̀ mú wá so ńgbà tí mo wo orúkọ tírà yẹn ní Tamamul Minna fi ta'liq ala fiqh sunna náà kò ń ṣe fiqh sunna tán ní kára eléyìí màá wo kíní mo rí pé author Muhammad Nasiruddin Al-Albani mo ní tírà yìí wáyà mi so ìgbà tírà yẹn lọ́wọ́ ẹ̀ nìyẹn so n bá ń kà mo ṣáà rí i pé wọ́n ń ṣe rọ́dù fún àwọn kankan tí Sabiq ń sọ nínú tírà fíkìú súnà títí ẹ̀ so mo ṣáà ní láti máa fi pẹ́ńsù máa máàkì àwọn nǹkan yìí tán wá ló dọ̀ yìí fún máa kọ́ sí pé ó dọ̀ yìí fún nínú títí kọ́pì tèmi ni so pẹ̀lú yìí tí wọ́n sọ yẹn ni so táǹgbà yẹn ni mo dẹ̀ ti ń ka gbogbo àwọn tírà Sheikh Baz àwọn pamphlets wọn kọ̀ọ̀kan so ó lọ́yìn afọ́ọ̀rẹ́ wa kan ni ó jẹ́ ẹ̀gbọ́n fún Ustaz Abdulrauf Ballu so wọ́n ń pè ní Ustaz Al-Fatah Al-Kutubi tírà làwọn máa ń tà so ọmọ ń kọ́ àwọn tírà wa lóríṣiríṣi bẹ́ẹ̀ máa lọ jókòó sí ka àwọn tírà tí n bá ti rówó rà máa jókòó sí ṣọ́ọ̀bù ẹ̀ nìyẹn máa ṣàmọ́ ka wọ́n so ibẹ̀ yẹn ni mo ti ka gbogbo àwọn tírà àwọn Sheikh Baz míì tí mi lè rà ní bóyá abirú àwọn Majmu Fatawa àwọn míì tó ń kó wa tó fẹ́ tà so èmi ò lówó tí màá fi rà nígbà yẹn ṣùgbọ́n wo ò ní lé mi pé kí n má kà so màá jókòó síbẹ̀ màá kà Fatawa Lajna Daima ní nǹkan kan mọ́ra wọn á kó wa Silsila Sahihah Sheikh Al-Albani Da'ifa ní Irwaul Ghalil ní gbogbo àwọn kan màá lọ jókòó sí ṣọ́ọ̀bù àfáà màá máa ka gbogbo àwọn kan yìí bẹ́ẹ̀ so Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n jẹ́ kí sunna kó tún wá rìnlẹ̀ lọ́kàn mi in addition sí tí mo ti kà ń bí kíní Sheikh Muhammad Abdul Wahab so ẹ̀rí wọn bí mentor tẹ́ pàdé bẹ́ẹ̀ni so in addition sí kíní àwọn Sheikh Baz and co tí mo ń kà náà tẹ́lẹ̀ tó ṣe pé èyí tó à ń rí láwùjọ wa ó jẹ́ nǹkan tó ṣe pé kò jẹ́ kéèyàn lè juwọ́lẹ̀ tán but ẹ̀rí ọkàn wọn máa jẹ́yàn pé táwọn báyìí ń sọ ló correct òun ló correct so nígbà tí mo á bẹ̀rẹ̀ sí katira Sheikh Albani yẹn náà tí mo ń kà so ibẹ̀ yẹn mo ti conclude pé wá ta pé ìlànà eléyìí làwọn máa ṣe so di pé abẹ̀rẹ̀ dáwà yẹn láwùjọ wa ń gbà yẹn ní abẹ̀rẹ̀ sí ní nirasis area gbogbo àwọn bíi Ajégúnlẹ̀ Amòkòkò nǹkan mọ́ra wọn so di pé abẹ̀rẹ̀ sí ní ṣe dáwà yẹn ní àwọn ọ̀dọ́ so wọ́n wá so ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn bàbá wò pé ìwé làwọn ìtúngbédé nǹkan mọ́ra wọn ni so ìgbà yẹn ni mi ìmọ̀ anybody inú àwọn àfáà tí
ní tó ń ṣe súnà mi mọ̀ anybody nígbà yẹn ni so first time tí màá sọ pé mo meet yẹn òun mi ìgbà tí àfàtà Al-Kutubi tí mo ní wọ́n ta tírà ẹ̀ sọ ọ́nà wá sọ fún mi pé pé ó dẹ̀ máa wọ àwọn kí n meet ustaz àwọn kan o nǹkan kan mọ́ra so èyí yẹn mo ní kò sí problem láfijọ́ lọ sí ọ̀dọ̀ ustaz Shafi ní Ìjẹ̀ṣà ń bẹ̀. next question yìí ó máa answer yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé wọ́n padà mú yín mọ àwọn àfáà kan ní Nàìjíríà yìí tí wọ́n jẹ́ àfáà sunni ǹjẹ́ kí ẹ lè dárúkọ nínú àwọn tí wọ́n ní nínú àwọn àfáà yìí tí wọ́n ní impact lórí learning ní àti development ẹ̀kọ́ yín àti ọ̀nà tí ẹ̀ ń gbà tó súnmọ́kè níbi dáwà yìí àbí níbi àwọn ọ̀nà míì ǹjẹ́ àwọn ta ni ẹ lè rí dárúkọ ní Nàìjíríà ní gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tẹ́jẹ́. Naam, alhamdulillah, salatu wassalamu ala rasulillah ba'd. Ọ̀gá bí tí mo ń sọ pé lára àwọn tí a sọ pé wọ́n rìn lànà àwọn bàbá tó ṣe pé súnà ni àwọn náà ń fira wọn ti sí mi mọ anybody ní àwọn àsìkò tí mo sọ yìí torí pé ọ̀rọ̀ markazi level òun ni intemi fi dìde so nǹkan tó dẹ̀ di pé ó tọ́ mi sí ọ̀nà ìpè súnà òun ni àwọn nǹkan tí mo ti síwájú yẹn ṣùgbọ́n látara pé ẹni yìí ni òun náà máa ń kó àwọn tíra wa wọn lọlẹ̀ àwọn so wọn ní Kánò wọn kó àwọn tíra ìgbà mímí gá bẹ̀ wọ́n tí bá ní change yẹn lẹ́ẹ̀ máa ra tíra báyìí bá mi ra tíra báyìí so àfa máa kó àwọn tíra wa hátà àwọn tíra táwọn àgbà àwọn Ikhwan tí wọ́n kọ ni so bí tíra Qaradawi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó gbọ̀n kẹwàá ni so ìtìǹbalera máa ra ìtìǹbalera máa jókòó síbẹ̀ máa ka àwọn nǹkan ẹ̀ so ṣáà pé ó lè máa wọ àwọn kí n mọ àfa wọn so tàlàfà yín wọ́n ṣáà dárúkọ wọn ok àfiwájọ lọ sí ọ̀dọ̀ wọn so that was around bí nǹkan bí 1999 bí 1999 or so òun ni àjọ lọ sọ́dọ̀ wọn so wọ́n ṣáà sọ̀rọ̀ béèrè bó ní ìpìlẹ̀ kó mo lọ nǹkan kan wọ́n ṣáà discuss bí àwọn èèyàn ṣe máa ń oppose súnà ní àwùjọ wa so ìyẹn jẹ́ àwọn ìjókòó tó ṣe pé Ustaz Iqlal Shafi gẹ́bí tí mo dárúkọ lẹ́ẹ̀kan so àwọn ni wọ́n mú lọ sọ́dọ̀ wọn ni ṣùgbọ́n kò ní pé àmọ́ kéwú lọ́dọ̀ wọn ni mi kéwú lọ́dọ̀ wọn rárá ni kò ń ṣe pé kò yá bí wọ́n fún mi láwọn tíra kan pé just discussion tó wọ̀rọ̀ in fact I need disagreement lórí àwọn ọ̀rọ̀ kan ni so nígbà yẹn torí pé àwọn believe pé Sheikh Al-Albani alayhi rahmatullah wípé so wọ́n ń da nǹkan rú gan nǹkan mọ́ra wọn ni so pé nǹkan táwọn èèyàn ti mọ̀ wọ́n á kàn wọ àwọn mú strange opinion so lórí ọ̀rọ̀ ṣe zakatu rodo tijara so wọ́n gbà pé position tán mú yẹ position tí kò sáfà tó ń sọ̀rọ̀ ẹ̀ nǹkan mọ́ra wọn so àwọn issues mi náà bẹ́ẹ̀ tó ṣe pé bí mi fi sí position Sheikh Al-Albani alayhi rahmatullah lórí ẹ̀ àbí kò ṣe pé mi gan náà lè mọ́ gba position Sheikh Al-Albani but kò ń ṣe páwọn ẹnìkan ni wọ́n sọ nǹkan yẹn ara àwọn àfáà mi náà tí wọ́n ń sọ so yẹn jẹ́ àwọn ìjókòó then around 2000 and bí 2000 and early 2002 náà ni mo mọ̀ Sheikh Najmuddin Suleiman through ìkànnú àwọn ọmọ ẹ̀yà so ọmọ ìyá yìí àwọn jáde ní fúta ni wọ́n lọ so tá bá ń jọ ń sọ̀rọ̀ wọ́n lè ní nǹkan tí mo sọ yìí náà dẹ̀ ni Sheikh Foundation sọ o Sheikh Abdulaziz Foundation Sheikh wọn so ìjọkùn máa bèèrè pé ta ni Sheikh Abdulaziz Foundation yẹn so àwọn dárúkọ yẹn wọ́n á rí pé orúkọ yẹn wà familiar so torí pé Abdulaziz Foundation kí ni program wọn tán máa ń ṣe ní ọdọọdún nígbà yẹn èmi máa ń lọ síbẹ̀ so àníyàn mi ni pé òkè nǹkan tí yàrá tó fi broaden òyìnbó yàn àti nǹkan kan mẹ́tọ́ pé àwọn tó máa pè wá síbẹ̀ àwọn olóyìnbó ló so láti lọ síbẹ̀ but ìgbà tí màá débi kan náà programs yẹn ni wọ́n ti fẹ́ parí program mo kọ̀ rí èèyàn kan tí ẹnìyẹn jáde tán lẹ́ni ló máa sọ̀rọ̀ wọ́n dárúkọ ẹnìyẹn sọ́gbà tí wọ́n máa dárúkọ wọn
mo ṣàrìpẹ́ ni ewé láwà ni ẹni ẹ bẹ̀rẹ̀ lárúbáwá flow ẹ mọ̀ àwọn tábàjọ́ àwọn bí àwọn mọ́rkáàzì nǹkan kan mọ́ra wọn ẹni ọ̀rọ̀ lárúbáwá ni àmọ́ sábà ń kàkún so mo ṣe pẹ́ ni ẹ sọ lárúbáwá bẹ́ẹ̀ ni so mo ṣe pẹ́ ni ẹ sọ lárúbáwá ni ó tún kó ti hadith ẹni yìí ni ọmọ jẹ́ni tó ṣe pé èèyàn á súnmọ́ ẹni so ibẹ̀ náà tó wà náà sọ pé wọ́n ní lecture kan ní my 2 so but mo lọ bí lecture yẹn wọn padà wá so kó tó di pé ọmọ ìyá wa tí mo ń sọ yìí tí wọ́n pé tí n bá sọ nǹkan kan pé ní òbí lè ṣe bó ṣe rí ni a ní nǹkan tí mo tẹ̀ sọ yìí náà ni Sheikh Foundation sọ òkè ta ni Sheikh Foundation so ẹni ìlú ajé kí n mọ̀ wípé ara Abdulaziz Foundation ni Sheikh Najimuddin wà so mo pa máa wish láti meet wọn so ibẹ̀ yẹn láti wá gbéra that was early 2002 láti gbéra lọ sí ọ̀dọ̀ Sheikh Najimuddin but nígbà tá a máa débẹ̀ àbá wọn lé wọ́n sọ fún mi pé wọ́n léèyàn kan náà tó tún jẹ́ ẹnì kejì wọn tán jọ máa ń rìn ipe wọ́n jọ máa ń rìn pọ̀ ni so tálẹ́ nìyẹn ó ní Ustaz Murtado Adédòkun so mo ní máa fẹ́ mẹ́ ẹnìyẹn náà so aṣáà lọ sọ́dọ̀ títún wọn ń gbérí ìyànà pàjá so fortunately àbá wọn lé aṣáà discuss nǹkan kan mọ́ra wọn so inú tí wọn náà dùn nǹkan kan mọ́ra wọn ní abo mò ń gbé mo níbi tí mo ń gbé ni wọn náà dẹ̀ mọ́ wá ń ṣe wáàsí ní area ibẹ̀ yẹn o ipe ṣé mo mọ àwọn ọmọ ìyá tí wọ́n ń pè ní Dean Communications mo ní mi mọ̀ wọn so pé mi mọ̀ wọn aláwọn ọmọ ìyá wọn pa àwọn àti Sheikh Najimuddin làwọn máa ń wá síbẹ̀ yẹn wá ṣe lecture fún wọn ní Thursday ṣùgbọ́n àwọn òun lè make gbogbo ìgbà ẹ̀kọ́ kan làwọn máa pé irú èmi tí mo wà nítòsí ibẹ̀ yẹn ni màá lè benefit àwọn èèyàn bẹ̀ yẹn nìkan ó máa wu àwọn ipe káwọn introduce mi sí Dean Communications so bí aṣáàṣìjọ ní àdéhùn ni aṣáà ni kí n pàdé àwọn ní àsìkò báyìí aṣáà so fortunately ns wà lára rahimahullahu ta'ala so aṣáà mo lọ sọ báyìí ọmọ yàwá yìí àdúgbò wọn ò jìnnà sí báyìí o so àwa rẹ̀ ní ọ̀nà wa jìn ẹni yóò lè mọ benefit òyìnbó náà nǹkan kan mọ́ra wọn ni so ns ṣáà béèrè àwọn questions lọ́wọ́ mi nǹkan kan mọ́ra wọn ṣáà jọ sọ̀rọ̀ so ìgbà tí mo máa ń wá sí àwọn regular halkọ tó máa ń ṣe ń Thursday yẹn ní gbogbo 2002 yẹn ni so mo ṣáà máa ń wá so tí àwọn tó ń ṣe lecture Malam Tijani mo bẹ́ẹ̀ mọ́ so bákan náà bra Ismail Ustaz Ismail Fagbo so àwọn méjì náà mo sáà ń ṣe regular lecture mbẹ́ ni so mo máa ń contribute so then wọ́n dá kíní Arabic classes kan lẹ̀ tí Ustaz Abdulsalam tí wọ́n pè mí pé àwọn afẹ́ kí n partake n bí mọ́ teach àwọn èèyàn bí kíní ẹ̀ so yẹn mo fi bẹ̀rẹ̀ pẹ̀lú wọn tó fi di pé náà di ara DCL ni ṣé nígbà tó yá ni NS pè mí pé Malam Abdulgani mọ́lẹ́sì máa ń pè mí yẹn pé level mi kọjá kó ṣe pé kó kàn yẹ pé máa kàn mọ́ contribute àwọn fẹ́ kí n ní sit ahead so and that was around the late 2002 or so so àti gba mo ti ní regular sitting pẹ̀lú DCL halqa every Thursday títí di this now. So how many years near I think? That's about 2 years. 22 years. Allah Akbar. Tó Ọlọ́run afún àwọn náà nínú tàbá àti yan. Àmín àti istiqamah tí wọ́n máa ṣe bọ̀. Àmín. Afẹ́kọ̀ọ́. Alhamdulillah. So ǹjẹ́ ó láwọn countries tẹ́ ti travel lọ láti tún lọ wá further ìmọ̀ yín nínú ẹ̀sìn yín? Naam. So níbi ìmọ̀ yín àti pé àwọn tálẹ̀ pàdé lórí journey yìí tí wọ́n tún impact yín. Naam, alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah. Lórí traveling ní nǹkan bí year 2004-05 so NS Abra Mudathir ní Sanus rahimahullahu ta'ala wọ́n pè mí wọ́n ní Malam Abdulgani àwọn ọmọ ìyá kan fẹ́ ràn yín ní hajj ìkan kamara wọn bẹ́ẹ̀ ni sọ́ngbà tí mo gbọ́ inú mi dùn so
mo lọ hajj yẹn àrí àwọn halakot àwọn afa Sheikh Abad ní àtàwọn mi bẹ́ẹ̀ so a jókòó ní àwọn halakot yẹn láti ṣe istifada níbi àwọn nǹkan tí wọ́n kọ́ àwọn èèyàn so 2007 so Ustaz Abdulrahim Abdulsalam so àwọn náà tún pè mí wípé àwọn afẹ́ kí n kọ́ wọn lọ́wọ́ táìgbà yẹn ni wọ́n wà pẹ̀lú Medview ó dà pé nǹkan bí 2006 ni Medview bẹ̀rẹ̀ káwọn náà sọ pé àwọn fẹ́ mọ̀ ṣe ẹ̀kẹ́ni hajj operations ni so Ustaz Abdulsalam lead wọn lọ ní 2006 ní 2007 èrò tán rí ti pọ̀ kọjá nǹkan táwọn nìkan lè manage so wọ́n pè mí pé kí n join àwọn as hajj guide so ìyẹn mo join wọn fún ni so mo tún ní opportunity àti tún jókòó pẹ̀lú àwọn àlàkọ́tà àwọn àfa in fact that very year òun ni mo visit ilé Sheikh Rabi because Sheikh Rabi hafidhahullahu ta'ala àwọn èèyàn máa ń wá sọ́dọ̀ wọn láti ta nǹkan kan mọ́ra wọn ni so ìgbà tí mo gbọ́ pé kí àwọn ń bẹ ní ibì kan tó ń pè ní Awali ní Makkah ma wish láti visit wọn so mo visit wọn in fact ní jókòó yẹn mo ti pàdé Sheikh Abdulaziz Rais for the first time because àwọn mo máa ń listen sí àwọn audios wọn gan bákan náà àwọn kitabat wọn mo máa ń kà gan but mi meet wọn rí so first time tí màá meet wọn ilé Sheikh Rabi mo ti àwọn náà wá kí Sheikh Rabi so bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn àfáàmì náà tí a pàdé báyìí náà year 2007 yẹn òun ni mo meet Sheikh Ali Hassan Al-Halabi ní hòtẹ́ẹ̀lì Daru Tawhid tó wà ní ibi. ẹ wá sọ pé meet wọn yẹn bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tara àtàbẹ̀ kan wò wọ́n lẹ́kan. no mo meet wọn tá a rẹ̀ jọ sọ̀rọ̀ in fact ó ibì kan mo ti gba nọ́mbà àwọn ọmọlọ́ra tíra níbì kan tí wọ́n ń pè ní Maktabatu Mu'adh bin Jabal ní wọ́n pè maktaba ẹ̀ ní area Sharasitin ló wà so ibẹ̀ ni àwọn tíra Sheikh Al-Albani tíra àwọn students wọn Ali Hassan Al-Halabi Sheikh Mashhur Salim Ilali ó pọ̀ ń bẹ àti àwọn kẹ́kẹ́ wọn in fact Silsilatul Huda wan Nur ti Sheikh Al-Albani audios wọn tó ń pè Silsilatul Huda wan Nur so mo máa lọ ń download ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lórí íńtánẹ́ẹ̀tì tẹ́lẹ̀ ni ṣùgbọ́n yí ẹ̀yẹn òun ni mo ní opportunity àti ra CD yẹn lọ bí méje so tán ti bọ́ọ̀nù gbogbo àwọn lectures yẹn so mo wá ra kíní ẹ̀ mo ra 20 riyal yẹn tí mo sọ yìí ni so yẹn CD méjèèjì yẹn so maktaba yẹn àwọn student Sheikh Al-Albani náà máa ń wá síbẹ̀ so ìgbà tí mo wá ń rí pé ipa àwọn àfáwọn yìí ni pé bóyá náà ti ṣe lè meet wọn ìkànnú àwọn tó wà nínú bookshop yẹn ló wọ́n sọ pé òun ní nọ́mbà Sheikh Ali Hassan Al-Halabi lọ́wọ́ òun ló wá fún mi nọ́mbà Sheikh Ali Hassan Al-Halabi mo wá pè wọ́n sọ wọ́n wá láwọn wà Madina pé ọjọ́ báyìí làwọn adé Mákà ni sẹ́ńgbà tí wọ́n dé Mákà so mo lọ bá wọn ní iye yẹn ni so àṣà discuss ọ̀rọ̀ dáwà Nàìjíríà ni dáwà lágbàáyé nǹkan kan wọ́n ra wọn ni so almost every year tán bá wá tí ó bá ń ṣe towards bí ọdún bíi méjì sí mẹ́ta before kó tó di pọ́n jáde láyé òun ni mi ń lè lọ jókòó tí wọn tán bá ti dé tó yẹ pé mo lè pàdé wọn lọ́nà in fact ní 2019 èmi gan mo bá wọn gbé ẹrù àwọn Sheikh Mashhur Sheikh Musa Nasru Sheikh Musa Nasru first time tí màá meet àwọn ènìyàn mi ìpàdé àwọn rí so èmi gan mo ṣe rí wọn báyìí so àwọn náà rí mi so àṣà kíra nǹkan kan mọ́ra wọn ni so wọ́n try láti introduce mi náà sí Sheikh Musa Nasru ni so ẹrù tán gbé dání mo ṣàbà wọn gbà tí mo bá wọn gbé dé 8th floor kó tó di pé mi padà yẹn ní Sofwa hòtẹ́ẹ̀lì Sofwa tó wọn wájú haram yẹn so every year mo máa ń jókòó pẹ̀lú wọn àdèmà béèrè questions àwọn brothers from different countries náà máa wá so a lè lo 3 hours 4 hours so ó depend lórí bí àsìkò bá ṣe gbà wọ́n sí tó ṣe pé a fi mọ béèrè question so lára àwọn àsìkò tí mo gbádùn jùlọ òun ni àsìkò tí mo fi
mi tún olófà tó jẹ́ pé ńgbà tí ọ̀rọ̀ ó ṣalábí kò ṣalábí ṣẹlẹ̀ ẹni yóò ń ṣe ẹni tí màá sọ yí pé mo kàn ń gbọ́rọ̀ ẹni tí mo mọ̀ dáadáa ni àwọn nǹkan tí wọ́n dẹ̀ jọ ń fà láàrin ara wọn èmi gan bá wọn discourse mi ń bẹ tó pé mi gan wò pé àṣẹ ìbọ̀ báyìí máa ṣe wáyé tán eléyìí bó ṣe rí ni tèmi gan juwọ́ lẹ́ni. So then àwọn alakọ́ọ̀tì Sheikh Al-Abbad, Sheikh Abdulrazak Al-Badru, Sheikh Suleiman Ruhaili, hatta Ibrahim Ruhaili mo attend àwọn alakọ́ọ̀tì tí wọ́n náà ní Madina. So ní àwọn àsìkò tí máa wà ń bẹ ni. So ìyẹn jẹ́ ṣókí nípa àwọn exploit yín outside the country. Then in addition ní nǹkan bíi 2015 mo attend dawra kan tí wọ́n organize ní Dubai through Sheikh Rayis Abdulaziz Rayis. Àwọn náà connect mi mọ́ àwọn tí wọ́n pè ní Jamiyat Darul Birr. So wọ́n wà ní Dubai. So wọ́n fún mi ní invitation láti wá participate níbi dawra yẹn. Dawra yẹn wọ́n gbé kalẹ̀ fáwọn duat. So wọ́n á mú wọn látàwọn ìlú Nàìjíríà, Ghana, nǹkan kan mọ́ra wọn nígbà tí wọ́n fi ń ṣe kó tó di pé ìjọba wọn stop ẹ̀ ni. So dawra yẹn ni wọ́n gbé kalẹ̀ pé every daya tí wọ́n bá mú a ṣe awálẹ̀ méjì, ọ̀sẹ̀ méjì ni wọ́n fi ń ṣe ìkọ̀kan. So 2015 mo participate in bẹ̀, 2016 náà mo participate in bẹ̀ ni. So mo dẹ̀ pàdé àwọn tí wọ́n jáwọn dùá ti láti Ghana ní Ivory Coast ní nǹkan kan mọ́ra wọn, àwọn ìlú òyìnbó náà ṣe pé wọ́n wá tán participate in bẹ̀. Even lára àwọn mi tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ náà ni àwọn tán jáde ní Jamia Islamiyya, ẹlòmíì gan ti ní doctorate, ẹlòmíì ní masters, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n jáde láwọn Jamiat Saudi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí duat wọ́n á fẹ́ organize kìnìún dáwọ́ra yẹn fún wọn tó ṣe pé wọ́n dẹ̀ fún wọn ní bí certificate lẹ́yìn ìgbà tán bá parí nǹkan yẹn ni. So mo participate ní 2016. So fún dáwọ́ra méjèèjì. So ìyẹn náà jẹ́ kí ni mo pàdé àwọn mashayikh mi náà ń bẹ tó ṣe pé wọ́n jẹ́ ọmọ Dubai àtàwọn mí náà tán pé wá láti outside Dubai ni tó ṣe pé wọ́n ń ṣọmọ Dubai ṣùgbọ́n wọ́n ní kán wá lecture níbi dáwọ́ra yẹn ni. Alhamdulillah ọ̀dàlẹ́mí ǹjẹ́ lè sọ fún wa àwọn challenges o the face níbi bí a níbi ẹ̀kọ́ yín ni kí ni àwọn nǹkan tí ẹ rí tó fẹ́ dàbí pé ó fẹ́ discourage yín níbi àwọn ẹ̀kọ́ yìí àti pé báwo lẹ ṣe overcome àwọn challenges. Gẹ́gẹ́ bí tí mo sọ fún wa lẹ́ẹ̀kan ni pé dad mi èèyàn tó ṣe pé wọ́n á fẹ́ support ọmọ fún nǹkan tó wọ́n á fẹ́ ṣe pàtàkì jùlọ nígbà tán gbọ́ lọ́nu mùdírù wa pé ọmọ yìí o ẹ mọ́ disturb ẹ o, so nǹkan tó bá ní láti fi support mi wọ́n á fi support mi. So èmi náà mo ń teach káàkiri gbogbo àyẹn náà ni, so àwọn kan tí yẹn náà bá rí yẹn náà fi support ara yẹn láti lè fi ra tíra ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ẹnu pé a fẹ́ ṣe súnà àwọn òbí wọ́n lè mọ́ really like pé ìlànà tẹ́ǹtọ̀ yìí ó ti fẹ́ yàtọ̀ sí èyí tá a bá ní. Ṣèyàn lè ro position lọ́dọ̀ àwọn òbí yẹn díẹ̀díẹ̀ pé olélẹ̀ tó tún sọ, ṣùgbọ́n pẹ̀lú ìfarabalẹ̀ láti ṣàlàyé fún wọn àwọn nǹkan ẹni ó máa jẹ́ nǹkan tí a clear ni. Then àwọn challenges yẹn máa rí o ní pé tẹ́ bá ń sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan táwọn èèyàn tí wọ́n dúró lé lórí, ẹlòmíì tó ti nífẹ̀ẹ́ yín tẹ́lẹ̀ ó lè bẹ̀rẹ̀ sí ní ìkórìíra fún yín díẹ̀díẹ̀. Ó ní ìkan náà bàbá tí mo teach lọ́dọ̀ wọn ni bàbá ẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ mi gan, ṣùgbọ́n ìgbà tó bá di pẹ́ ń sọ àwọn kankan tó yẹ pé wọ́n rí pé àìkẹ́ eléyìí yàtọ̀ sí kí bàbá yẹn ò lè dojú kọ mí direct ni. So wọ́n lọ sọ fún èèyàn kan pé àìwò Àfáà Gani tó ń sọ yìí mo lè nífẹ̀ẹ́ Àfáà yìí gan kan mọ́ra wọn ni. So gbogbo àwọn kan ẹni ó máa fẹ́ jẹ́bi challenge fún yẹn náà bákan pé tí ó fẹ́ discourage yẹn pé
ṣé yìí ò ní fi nǹkan yín lẹ̀ ṣùgbọ́n for the fact pé mo mọ̀ pé òdodo orí òdodo mo wà ní so mo dúró lórí nǹkan yẹn ni láì wo kí ni nǹkan tí wọ́n á fi so nígbà tí mo rí i pé bàbá yìí ò lè wọ́n ti jú mi wọ́n lè sọ fún mi direct pé nǹkan tí mò ń sọ yìí níbi àwọn ọmọ lè béèrè questions lọ́wọ́ mi gbà mí so that was a day tó yẹ pé ọ̀rọ̀ àárín pákó nínú àwẹ̀ so àwọn wò pé bóò ni ẹ ṣe máa rin pákó nínú àwẹ̀ ipe ìsọkúsọ làfà bùgẹ́rì sọ yìí wá eléyìí ń bẹ nínú mọ́sí àbí gọ́tẹ́ ẹ̀sọ́ onítìrà eléyìí tí ó fi rinlẹ̀ ipò kí a lè rin pákó wọn láwọn òwe mi mọ́ ní àwọn ògbélé yìí táwọn kankan mọ́ra wọn ni so àwọn kan yìí ní ó pọ̀ ṣùgbọ́n yà á mọ farabalẹ̀ pẹ̀lú àwọn èèyàn náà ni àwọn àgbàlagbà àwọn akẹgbẹ́ mi náà èèyàn ò ní juwọ́lẹ̀ lórí nǹkan tí èèyàn believe pé òun lòdodo èèyàn á dẹ̀ ṣe kíni a mọ fi rinlẹ̀ á dẹ̀ mọ ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn lórí nǹkan yẹn torí pé gbogbo àná láti pass through àwọn stage nǹkan yẹn ni tí ó bá kí n ṣe pé determination wípé èèyàn fẹ́ ṣe ìtọ́jẹ́ súnà then àánú ọlọ́wọ́ ọba tó lépa báyàn tí ó bá kí n ṣe àánú ọlọ́wọ́ ọba tó lépa báyàn lẹ́yìn náà determination pé kí ni èèyàn fẹ́ ṣe súnà àwọn nǹkan téèyàn rí àwọn èèyàn tó nífẹ̀ẹ́ yàn tó ṣe pé ẹlòmíì ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ avoid yàn bákan yóò léèyàn sásẹ́yìn ìwọ́n sọ gbọ́n pé lára àwọn ọmọ kéwu wa tó ṣe kìíní lélẹ́yìí àwọn èèyàn tó ti ń fi yàn gan tẹ́lẹ̀ so kán wá rí pé kí n tẹ́ ń sọ yàtọ̀ sí tí àwọn ń sọ èèyàn náà fẹ́ wò pé ṣé mi ní padà sí bí tí mo wà yìí láì ṣe pé àwọn èèyàn ò nífẹ̀ẹ́ yàn. àbí kí n rọra máa sọ pé kí wọ́n máa sọ gbogbo gbà. láì ṣe pé àwọn tó nífẹ̀ẹ́ yàn téèyàn ò wá lọ lànà tí wọ́n ń lọ ní nǹkan yẹn ni á jẹ́ nǹkan tí á káyàn lára bákan ṣùgbọ́n mo kàn wà determined àánú ọlọ́run ọba tó lépa báyọ̀ ni so ó ní kí n wò pé mi ní fi nǹkan yìí lẹ̀ tó bá kórìíra mi but alhamdulillah ọlọ́run ọba ní kí àwọn míì padà tún nífẹ̀ẹ́ yẹn ni torí èmi ò kí ń wo ipe ṣéyàn nífẹ̀ẹ́ mi kò nífẹ̀ẹ́ mi èyí tí mo máa ń wà after jù òun ni pé ṣé nǹkan tí mò ń ṣe yìí ṣé tí mò ń sọ yìí ṣé nǹkan tó bá tọ́lọ́run ọba mu tí ò bá ti bá tọ́lọ́run ọba mu kí n tètè yá jìnnà sí i tó yẹ pé nǹkan tó bá tọ́lọ́run ọba mu àwọn èèyàn bá ní kórìíra mi wọ́n sì máa padà nífẹ̀ẹ́ mi padà so ìyẹn ni tí èmi máa ń nílẹ̀ mi ni so àwọn challenges báyìí èèyàn á rí èèyàn dẹ̀ rí ìdísín náà ni so àmín. náà ṣe ayakumullah wa antum kadhalik. ṣé ó ní àwọn iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ nísìnyí ní tó jẹ́ṣẹ́ dáwà bóyá bí school bóyá bí madrasa tẹ̀tí ń fọ́ ìmọ̀ ẹ̀sìn yìí ìmọ̀ súnà tẹ̀tí ń fọ́ ká láti give back to community àbí ṣé ẹ ní anyone in the pipeline in the nearest future tí ẹ fẹ́ jẹ́ kí àwọn ará ilé tí wọ́n ń gbọ́ wa kí wọ́n mọ̀. naam alhamdulillah salatu wassalamu ala rasulillah. lórí ìbéèrè èyí tí mo sábà pẹ̀lú òun ni àwọn halakot ilmiya tí mo máa ń ṣe na fún nǹkan bíi láti 2003 wọ 2020 so èmi ni ìmáàmù masjid al-amin ní maitu masjid yẹn jẹ́ masjid ratib ṣùgbọ́n mọ́ṣáláṣí yẹn ni àwọn halakotu ilmiya ń lọ níbẹ̀ tí mo treat àwọn tírà oríṣiríṣi níbẹ̀ so bulugul maram ni kitabu tawhid kashfu shubuhat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tírà tí mo treat tafsir quran karim so tafsir quran tí mo ń ṣe láti gbà yẹn òun náà ni mo ṣe ń bá lọ di sin so suratu fatir mo la wà báyìí so adẹ̀bẹ̀rẹ̀ láti suratul fatiha so láti bí nǹkan bí going to be 21 or so years nísìn tí mo ti bẹ̀rẹ̀ so ìyẹn ló pọ̀ jù ní àwọn halakọ́tì ti din communications nígbà tí mo wá sí ibà yìí náà. níbo ni bí nítorí àwọn aráalé. ok ibà yìí ni masjid rahma
Rahmatullah Central Mosque. So láti nǹkan bí i 2017 or so mo ti wà mí báyìí do mo alternate wọn àti Alamin Mosque nígbà yẹn nítorí pé ilé Masjid Jami ni ti Alamin yẹn jẹ́ Masjid Ratib. So àwọn kan tó pọ̀ jù òun ni àwọn halakot ilmiya láwọn bòmí náà àwọn masajid mi tó ṣe pé mo mọ̀ ń lọ láti ṣe. So madrasa ti Dean Communications òní tí mo ti teach rí tí mo sọ nígbà yẹn ni. So yẹn náà dẹ̀ ní a ṣe for long kó tó di pé àpàrà stop ẹ̀ nígbà tó pọ̀lọpọ̀ àwọn madaris mi bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ tó spring up. Ṣé mo time gbà yẹn ní àyàn kan gbé Yànàpájà, èèyàn kan gbé kò sí àwọn weekend classes nígbà yẹn. So òun ni kíni weekend classes Dean Communications. So ọ̀yàn wá from different places a máa ń lo VI nígbà yẹn ní 1004. So bọ̀ lórí pé kí n dá madrasa lẹ̀ tí a jẹ́ ti tèmi gangan, so ìyẹn ni kò ṣe nǹkan tí mo ní lọ́wọ́ báyìí bó tiẹ̀ jẹ́ pé mo ní lẹ́mìí pé inshallah kọ́lọ́n kó fún wa lẹ́mìí kó àtàláfíà ara. So nǹkan náà báyìí náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n ní Masjid Rahma yìí wọ́n ṣe madrasa fún àwọn ọmọ kéékèèké náà tó ṣe pé àgbà àwọn afá tó ṣe pé wọ́n ń kọ́ wọn. So kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ ni. Alhamdulillah alamin. Allah tó bá kún yín lọ́wọ́. Tẹ́ sọ nípa ti tafsir Quran tẹ́ ṣe. Ọlọ́run á kàn wá náà. Àwọn fún wa ní istiqama. Àmín àti bá. Máa ṣe for years. Ọlọ́run á dẹ̀ bẹ́yìn náà parí ẹ̀. Àmín. Ẹ bá tún ṣe kẹ́tún mú kẹ́tún ṣe kẹ́tún mú kẹ́tún ṣe. Ọlọ́run á sì bẹ̀. Àmín. Jazakallah khair. Àkótán. Kí ni àwọn ìmọ̀ràn tẹ́ ní fún àwọn tulab ní apá kan àti gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa generally náà? Kí ni àwọn ìmọ̀ràn tí ẹ ní fún? Naam, jazakallah khairan. Lórí tó ní ṣe pẹ̀lú ìmọ̀ràn fún àwọn tulab, òun náà ni pé kí wọ́n má kagara láti máa wá ìmọ̀. Even bí ó bá rọrùn fún èèyàn láti gain admission sílẹ̀ Lárúbáwá àti rí ìmọ̀, nǹkan tí Ọlọ́run bá ní kí ó rọrùn púpọ̀ lásìkò tá a wà yìí ni tíyàn bá ti wà determined. Eléyìí ni ó fẹ́ mú mi ka ọ̀rọ̀ Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah nípa irú nǹkan báyìí tí àwọn náà fi fáwọn èèyàn ní ìmọ̀ràn. So wọ́n sọ gẹ́gẹ́ bó ṣe ń bẹ nínú liqa'at Babil Muftu wọn. So eléyìí jẹ́ liqa 235. So wọ́n sọ ń bẹ wọ́n ní talabul ilmi ala 3 darajat. Ìwá ìmọ̀ wọ́n ní ìpele mẹ́ta ló wà. Ad-darajatul ula wa hiya a'laha. Ìpele tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ òun náà dẹ̀ ní tó ga jù ń bẹ. An yakhudha min afwa'i shuyukh, òun ni kó gba ìmọ̀ lẹ́nu àwọn afá. Wa yahdura al-majalis, kó dẹ̀ attend àwọn sittings. Wa hadhi a'laha bila shak. Wọ́n léléyìí òun ló fi ga jù lọ nínú gbogbo àwọn ìpele mẹ́ta yẹn ni. Li'anna al-insan, torí pé èèyàn yata'athar bi nabaratil qawl, yóò máa wà influenced pẹ̀lú tone tí a fa fi ń sọ̀rọ̀, wa infi'alil mudarris, bákan náà reaction àfa tó ń kọ́ ọmọ kéwú máa lápa àbí nǹkan yóò máa lápa lára ọmọ lé kéwú. Wa yafham hasaba dhalik, yóò dẹ̀ máa gbọ́ nǹkan yé through irú nǹkan báyìí. So kí la fẹ́ ló ń bẹ léyìí tí mo fi mo wá òun ni pé ẹlòmíà fojú kéré pé òun ti gbọ́ Lárúbáwá, so òun lè máa dá tíraka fúnra òun. But a gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Èèyàn ó jẹ́ni tó ṣe pé yóò máa gbìyànjú àti níjókòó pẹ̀lú àwọn àfa, kó lọ gathering àwọn àfa. Ata àfa ó lè rí àǹfààní lára ọmọ kéwú látara ìbéèrè tí ọmọ kéwú bá béèrè ńgbà mi. Ó lè sọ fún pé ókè eléyìí tó béèrè tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ àbí tó bá di jókòó máa fún ẹ lésì. Ọmọ kéwú náà ó dẹ̀ ṣe kíni, yóò ní
nǹkan ìmọ̀ àfọ́ ò lápá lára ọmọ kéwú so ló fi jẹ́ wípé eléyìí pàtàkì wọ́n ní adarajatu thaniya level ẹlẹ́ẹ̀kejì al-ashrita òun ni àwọn cassettes wọ́n fi al-ashrita tafutuhu al-mushahada tí ẹ bá jẹ́ ẹni tó máa ń lísì sí cassettes àwọn àfá cassettes ìmọ̀ kò ráwọn àfá yẹn o do tafutuhu al-mushahada yóò mí sí pé òun rí àwọn àfá lakinnahu yasma'u sawt kama huwa yóò máa gbóhùn àwọn àfá gẹ́gẹ́ bó ṣe wà wa hadha aqallu min al-mushahada eléyìí ni ó tún kéré sí ká sọ pé ẹni yẹn ń wo àfá níwájú ẹ̀ báyìí lakin fi khayrun kathir ṣùgbọ́n oore tó pọ̀ ń bẹ́ẹ̀ so èèyàn ń fi ojú kéré àwọn audios àwọn àfá nísìnyí irú tíra tí mo mú dání sí audio ló gangan fún rẹ̀ kan tó faraga gbogbo ẹ̀ ni kàwé volumes bíi 10 so audios ni gbogbo ẹ̀ náà ń pè ní liqaat babil maftuh ìjókòó tó máa ń ṣe ni àwọn kan ni wọ́n attend ìjókòó yẹn àwa kan attend ẹ̀ ṣùgbọ́n à ń gbọ́ audio yẹn nísìnyí wọ́n ti tún wá ṣe audio yẹn sí tíra. ẹni tí ò bá wọn láyé a lè wo nù fídíò àbí kíní tán ti ṣe audio ẹni tí ò bá rí yẹn a tún lè kánú tíra. a tún lè kánú tíra so ìmọ̀ ọ̀nà àti rímọ̀ in tó rọrùn púpọ̀ ni wọ́n ní adarajatu thalitha ìpele kẹta alkitab òun ni tíra ṣe wọn pa ní audio lélẹ́yìí tẹ́lẹ̀ so ó di pọ́n transcribe ẹ̀ sí tíra nísìn wọ́n ní wa hadha nafi'un bila shak eléyìí náà ní tó wúlò ní láìsí any doubt fa hadhihi thalathu turuq wọ́n ní ọ̀nà mẹ́ta lélẹ́yìí kana fil awwal laysa hunaka illa tariqan wọ́n ní láyé jọ́n ọ̀nà méjì péré ló ń bẹ wa huma al-mujalasatu ìsíra kó jókòó síwájú àfà káfà máa kọ́ ẹ̀ awil kitab àbí kó ṣe pé tíra tán kọ kalẹ̀ lórí amma al-an wọ́n ní nísìn falhamdulillah wujida hadha al-wasat wa huwa al-ashrita àtúrí míìsì yìí ni èyí tó ń bẹ láàrin méjì òun náà ni recordings and audios ni wa amma qawlu man qala inna man kana ilmuhu min kitabi wá rọ́rọ̀ tí àwọn kan sọ wípé ẹni tó bá ṣe pé ìmọ̀ rẹ̀ inú tíra ló ti mú fa khata'uhu akthar min sawabi ipe mistakes tí ó máa ṣe yóò pọ̀ ju ibi tí ó ti correct lọ wọ́n ní fa hadha laysa amman eléyìí ò kì í ṣe tó general li'annahu yujad unasun qara'u al-ilma bil-kutub torí pé àwọn kan bẹ tó ṣe pé ìmọ̀ wọ́n kà á látara tíra ni wa hassalu khayran kathira wọ́n dẹ̀ gẹ́ẹ̀tì orí tó pọ̀ lakin al-qira'atu fil-kutub ṣùgbọ́n ká máa kà á nù tíra tahtaju ila waqtin akthar ó ní di more time wa tahtaju aidan ila fahm ó tún ní di àgbọ́yé li'anna at-taliba al-mubtadi'a qad yafhamu al-ibarata ala khilaf al-maqsud biha fayadilla torí pé ẹni tó ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni tó ṣe pé tó bá ka nǹkan ó lè ṣì nǹkan yẹn gbọ́yé ó lè ṣì nǹkan yẹn gbọ́yé ni so kí la fẹ́ lò ń bi eléyìí wo ni pé ọ̀rọ̀ ìmọ̀ nǹkan tí yẹn gbọ́dọ̀ lókùnkúndùn nípa rẹ̀ ni nǹkan tí yẹn gbọ́dọ̀ níkàkún fún ni mi ìráyè travel láti lọ meet àwọn àfà ni ò jẹ́ kí n fẹ́ wá mọ́ àìníkan ṣe ni tí yẹn bá níkan ṣe fídíò àwọn àfà yẹn wà audio wọn wà tíra wọn wà gbìyànjú láti benefit bí àwọn nǹkan wọ̀nyí tó bá rí tọ̀hún ṣe so bákan náà kéèyàn tún wá ní kíláàsì pẹ̀lú nǹkan tí èèyàn bá ń kọ́ bóyá ó jókòó wájú àfà ni bóyá ó jókòó bóyá ó ń gbọ́ ni kò ń ṣe pé mo jókòó wájú àwọn àfà nítorí kí n lè bá fi ṣakọ sáwọn èèyàn nítorí kémi náà lè bá mọ ganpa mo fi jókòó síwájú àwọn àfà ni so mo ń ka tírà kò ń ṣe pé torí kí n mọ fojú kéré àwọn èèyàn a gbọ́dọ̀ ní àníyàn pé torí tọlọ́run la fi ń ṣe nǹkan yìí tábà dẹ̀ ti rí wípé n tí a sọ bóyá nǹkan yẹn n tí ó rọ́ǹgì ni ká ṣe kí ni ká taraja kúrò ń bẹ̀ ló fi jẹ́ pé àárẹ̀ àwọn àfọ àwọn anítarajà àti Albani yìí tí Sheikh Albani taraja nínú àwọn ọ̀rọ̀ tán ti sọ tẹ́lẹ̀ àwọn kan ṣe báàsù tán jáwọn olólùfẹ́ wọn wọ́n dẹ̀ wo tíra àwọn eléyìí tíra àwọn eléyìí tíra àwọn eléyìí àwọn ọ̀rọ̀ tí wọ́n tún ṣe wọ́n kó jọ sọ wọ́n dẹ̀ pé ní kíni taraju'atu al-Albani so àti bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni Sheikh Ibn Uthaymin tí wọ́n bá wọn tíra àwọn Sheikh Ibn Baz ní àwọn afá ńláńlá èèyàn àrí kíyàn ní lẹ́mìí pé òun ó mọ̀ juwọ́lẹ̀ lópin ìgbà tí òdodo bá ti clear sóhun kádẹ̀ rí pé ìmọ̀ wa yìí à ń spread ẹ̀ láti lè fi ṣàǹfààní fún àwọn èèyàn so ẹlòmíì yóò dalẹ̀ kéwúlẹ̀ ẹlòmíì alhakot ni yóò máa ṣe ẹlòmíì yóò máa ṣe muhadarati káàkiri ẹlòmíì òun lè máa ṣe lecture lọ títí
yóò máa ka tírà ni gbogbo ẹ̀ náà tá a bá wò á rí pé kíni ó ń kunra wọn lọ́wọ́ ni so àwọn àfáà kọ̀ọ̀kan máa níbi tí wọ́n dí so ibi tẹ́lẹ̀ yìí dí eléyìí lè má dí ibi tẹ́lẹ̀ yìí dí eléyìí lè má dí so ló jẹ́ pé kò sí yìí tí a gbà dànù níbẹ̀ so eléyìí jẹ́ nasiha tí mo fẹ́ fúnra mi pé ká má kùnà níbi ìwà ìmọ̀ sí ìmọ̀ jojoojúmọ́ òun náà ni tí a fi máa wà ní so tá bá wo nǹkan tí mo ṣe lálàyé bí mo ṣe pàdé Ustaz Mutalo ní Sheikh Najmuddin ní then àwọn ìjókòó mi tó pa wá pọ̀ lẹ́yìn ìgbà yẹn tó ṣe pé mi ìrántí mention so a máa ṣàǹfààní lára ara wa àjòkó ẹ bá sọ̀rọ̀ kan màá ra àwọn àǹfààní ń bẹ tèmi náà tún lè fi sọ̀rọ̀ ń bò mí tí n bá sọ̀rọ̀ ẹ ra àwọn àǹfààní ń bẹ so àjọ máa bára wa ṣe ní ọ̀nà tí a fi máa rí àǹfààní kọ̀ọ̀kan lọ́dọ̀ ara wa so kọ́lọ́n wa kó ṣàánú wa kó jẹ́ ká rí ojú rẹ̀. Jazakumullahu khairan. Wọ́n tún kadhalik. A dúpẹ́ fún àwọn sheikh wa mo lérò pé báwa ṣe ń gbádùn wọn lẹ́yìn náà tẹ̀ wá ń lé lẹ́yìn náà ń gbádùn wọn èyí tí wọ́n sọ yìí kọ́lọ́n jẹ́ ká lè lò ó kọ́lọ́n jẹ́ ká lè lò ó kọ́lọ́n jẹ́ ká lè lò ó tá a bá wá lò ó tán kọ́lọ́n gbà ní ẹ̀sìn lọ́wọ́ nìkan kan wa ikhlas tá a fi máa lò ó tó fi máa jẹ́ tẹ́wọ́gbà kọ́lọ́n jẹ́ kí a lè ṣe é mọ̀tábà ìtẹ̀lé Ànábì wa Muhammad tá a fi jẹ́ tẹ́wọ́gbà Ọlọ́run jẹ́ kí a lè ṣe é Ọlọ́run wa kọ́ nìkan kan wa àwọn ṣe kọ́ àdúgbò lọ́wọ́ yín púpọ̀. Jazakumullahu khairan ngala sheje. Jazakumullahu khairan. Wa antum kadhalik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh.